Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun ló sọ ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Bóbìnrin ò ṣe ròdòròdò bí ò lẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Auzubillahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ìbà lọ́wọ́ Ọlọ́run ọba àjíkí gbìngbìnìkì awo mọ̀ṣẹ́ gbé ọba tó tóbi ju gbogbo tó tóbi lọ. Àríra àlà ọba lẹ́yìn àmì paríparí ọlá Ìdùmarè. Elédùà tá a fi síwà àwọn nígbà tá à ń bọ̀ wá sílé ayé afọlọ́run sọ́run ni o. Bẹ́ẹ̀ ó tẹ̀lé wa dáyé àtún wa bá láyé. Ẹ̀yin lẹ́ ń jẹ́ ọba ìkú, ọba ìsá, ọba ìdíbàjẹ́. Ìbà ni mo ṣe o. Ààrẹ Kọ́lá Ọlátúnjí náà ló kọ mi ọmọ olójúde ilé ẹsẹ̀ ní Ìkírun Àgùnbẹ́ onílé òbí agbóòrò pété. Èmi á máa sọ ní gbogbo ìgbà pé Ìkòyí ẹ̀sọ́ ni mí ọmọ àgbọ̀nyùn ọmọ akúrẹ́ ọmọdé ọmọ àbòkè bí ẹ̀sọ́ ògùn ọmọ ọjà ń tàn mí. Kóíké báyìí ni wọ́n kóyán lé bàbá tó bí mi lọ́mọ gbàlódé báyìí ni wọ́n lo kàńkòkò. Ìkó akóyán ní odó bẹ́ẹ̀ yẹn bá ṣe bẹ́ẹ̀ kọ́ka yóò di ìyọ̀rùn mi. Ẹ jẹ́ àtúnṣe bà lọ́wọ́ bàbá mi tó bí mi lọ́mọ Alhaji Bọ́láńlé Anígilájé 1 ọmọ ẹ̀ṣọ́ lójúde ilé ẹsẹ̀ ní Ìkírun Àgùnbẹ́. Ìbà lọ́wọ́ ìyá mi Àdùkẹ́ o abiyamọ ti gbọmọ ní gbogbo ìgbà ìyá mi tó pọ̀n mí tó fún mi lọ́mú lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ò ní wá mi tí o. Ìbà lọ́wọ́ gbogbo jáwéjáwé ní gbogbo àgbáńlá ayé o. Ìbà lọ́wọ́ gbogbo ẹ̀yin wágbòwágbò. Ìbà lọ́wọ́ ẹ̀yin àfáà tẹ̀ ń fi Àlùkùránì sọmọra lóore o. Mojúbà lọ́wọ́ gbogbo wòlíì pátọ̀ pátá ẹjọ́ ojú mi ṣe o. Ìbà lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ ni mo rí bà lọ́wọ́ gbogbo àwọn ànábì pátápátá ẹ̀yin tí ẹ kọ́kọ́ ṣe kó tó di wípé àwa gbà á. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ayé mo júbà lọ́wọ́ yín o. Àtẹ̀yin ọ̀gá àtẹ̀jọ́gà wa àtàwọn tá a jẹjẹ́ sàwáwò àti àwọn tí ń bọ̀ lẹ́yìn wa. Ọmọ kékeré lèmi n ò tí ì dàgbà n ò dàgbà rí àmọ́ mò ń dàgbà nínú ẹ̀mí. Ẹ ti kó àmójúbà mi gbogbo ẹ̀yin tí ẹ̀ ń láǹfààní àti wò mí lórí ìkànnì yìí gbogbo àgbáńlá ayé pátápátá. Mo kí ẹ̀yin tẹ́ wà ní UK, ẹ̀yin tẹ́ wà Netherlands, ẹ̀yin tẹ́ wà ní USA, Nigeria, South Africa àti gbogbo orílẹ̀-èdè àgbáyé, ẹ̀yin Kuwait, gbogbo ẹ̀yin tí Ọlọ́run ti tara ètò wa tó ti fi gbàdúrà yín. Mo kí yín o. Ogun tó ti ṣẹ́ kò ní padà gbérí mọ́. Gbogbo àwa tó sì kù díẹ̀ tí à ń tún wò pé kiri ò tí ì ṣètò ẹja rántí pọ́jọ́ kan kọ́ ló débẹ̀ o. Díẹ̀díẹ̀ ni Ọlọ́run jùlọ yóò gbàdúrà kálukú wa. Níta mọ̀ gbé ẹ̀wò lónìí ò ní ìdí tó fi gbọdọ̀ sáré nínú ayé. Ìdí tó fi gbọdọ̀ fira rẹ̀ lẹ̀ nínú ayé. Ò ní wípé Ọlọ́run dá góòlù. Gbogbo ala sì mọ̀ bí góòlù ṣe jẹ́ wípé nǹkan tó rẹwà tó sì jẹ́ owó iyebíye ni. Wọ́n tó bá jẹ́ pé góòlù lọ gbé lọ́wọ́ nínú àyànmọ́ àti kádàrá rẹ̀ tó jẹ́ pológo ní ọ́ ẹ̀bùn kan wà lára rẹ̀. Ọlọ́run fẹ́ lò ọ́. Ọlọ́run fẹ́ jẹ́ kó gbọ̀n yàrá lára àwọn ìran kan. Ọlọ́run fẹ́ rán ọ níṣẹ́ àbí Elédùà tó ṣẹ̀dá rẹ̀ ó dá ọ lólówó tí ó mọ̀ bọ́ gbogbo ẹbí. Àbí ọ̀rọ̀ kan ìgbọ́rọ̀ kalẹ̀ kan lọ́lọ́run fún ọ tó fẹ́ lò ọ́ fún nínú ayé.
ọmọ wípé nígbà ni gẹ́gẹ́ bí Bíbélì ti sọ fún wa Èṣù tọrọ pé òun fẹ́ lọ́mọ ẹ̀yìn ara àwọn ọmọ ẹ̀yìn Èṣù ọ̀hún wọn ò ní fẹ́ kí sí Ọlọ́run kó gòkè látara rẹ̀ o nítorí wípé góòlù ni wọ́n mú dání ẹni tí ò wá jẹ́ nǹkan kan nú ayé tó jẹ́ pàǹdà ni àti àárọ̀ ayé ó lè máa mú kọ́wọ́ rẹ̀ máa bá ó lè máa fà á kọ́wọ́ rẹ̀ máa tó ìwọ tó jẹ́ góòlù ìgbésẹ̀ rẹ̀ lè lọ́ra àti jẹ́yàn rẹ̀ lè lọ́ra wọ́n rò kọ́ lọ́wọ́ fẹ́ràn rẹ̀ àwọn abínú ẹni tí wọ́n gbénú òkùnkùn tafà sínú mọ́lẹ̀ àwọn atafà sókè yìí ló borí ìwọ náà ti mọ àwọn tí mò ń sọ yìí àwọn aránṣẹ́ Èṣù yìí wọn ò ní fẹ́ jẹ́ kó o rógolo nítorí àìrógolo tiẹ̀ tí wọ́n lọ fi dẹ́pọ́sìtì nínú ìgbìmọ̀ tí wọ́n ní táwọn ò fi gba ráǹkì sí tí wọ́n tó fi joyè tó jẹ́ pé tó wáyé pé sájẹ́ǹtì wọ́n wà tẹ́lẹ̀ wọ́n padà ẹlòmíràn láti ibẹ̀ yóò di inspector ìdí táwọn fi ń sáré rẹ̀ nù. Bíbélì sọ pé Sátánì kò sinmi onígbàgbọ́ ń sinmi ọ̀tá rẹ̀ ò sinmi o ìwọ náà ò gbọ́dọ̀ sinmi o. Ó fi jẹ́ mo máa ń sọ fọ́pọ̀lọpọ̀ tó bá pè mí pé àkíkú nìran àgbàkú làdúà ájò ṣíṣe àti ìrìn àjò ayé èèyàn gbọ́dọ̀ tẹra mọ́ títí tó ìwọlẹ̀ ni tó o bá fẹ́ dẹni àná. tó wáyé pàdúrà lọ mọ̀ ọ́n gbà mọ́ sinmi o mọ́ gbàdúrà ọ̀hún ara eré sísá ni. tó bá pàwẹ̀ lọ mọ̀ ọ́n gbà mọ́ sinmi o ara eré sísá ni. tó bá jẹ́ wípé o ti wádìí ara rẹ o ti mọ̀ nípa àràwọ̀ rẹ sàárà àwọn ní kò mọ̀ ṣe sàárà tán ní kò mọ̀ ṣe o má sinmi tó bá yẹ kó sí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ọ̀lẹ́sọ̀dẹ̀ mẹ́ta. tó bá jẹ́ pé ètùtù ni wọ́n ní kó máa ṣe má sinmi o wọ́n fìgbà kankan fílẹ̀ o nítorí kò síjọ́ tá a wáyé tọ́ta ò mọ̀ wò wá wípé àfi kò ń barin sí ọwọ́ Ọlọ́run jẹ́ lára wa Ọlọ́run aláǹjú lọ kò sí nígbà fún wọn. ìwọ ọmọ ìyá mi tó ń gbọ́ mi lọ wádìí ìràwọ̀ rẹ bí mo yẹn sọ fún ọ yìí o ìràwọ̀ náà nìwọ ni ìràwọ̀ mi nìwọ ni ìràwọ̀ afẹ́fẹ́ ni ó ni àbí ìràwọ̀ ọlẹ̀ lọ wádìí ìràwọ̀ rẹ mọ àdámọ̀ ìràwọ̀ rẹ kó mọ ọ̀nà tó gbà tó fi sáré inú ayé. ẹ̀yin tẹ́ ń láǹfààní àti gbọ́ wa bẹ́ẹ̀ bá ti ń wo fídíò yìí ẹ dákun ẹ máa subscribe bẹ́ẹ̀ bá ti ń wo fídíò yìí ẹ máa subscribe àbí kẹ́ ẹ lọ wò wá àwọn nǹkan kan tá a ṣe yìí ó wà lórí www.igbagboyorubamedialink.com www.igbagboyorubamedialink.com ààrẹ Kọ́lá Ọlátúnjí ló kọ mí lẹ́ẹ̀kan sí ó dìgbà. ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye